Ẹ kojúmọ́ èèyàn ọmọ ìyá mi, èèyàn ọmọ káàrọ̀ oòjíire. Ọ̀nà Allah fún gbogbo yín lẹ́ máa lọ́wọ́ jẹ́ ní padà sẹ́yìn eré àti bùkún ajẹ́ ti yín. Àjíǹde ara bẹ̀ máa jẹ́ ti gbogbo yín iwájú lẹ́ máa lẹ̀ ní padà sẹ́yìn. Àbójútó mọ̀ kọ́ àbójútó mọ̀ sàmọ́ lọ́kọ́ lò ó sún gbogbo yín. Ògo yín abúyọ ẹ̀wọ̀n àtọ̀ mọ́sọ́bà rèé bẹ́ẹ̀ ẹ wo iṣẹ́ yìí. Ẹ wo iṣẹ́ yìí. Bára máa ṣe iṣẹ́ oṣoolẹ̀ ni oṣoolẹ̀ tàbí rí owó ni ló máa ń bòyàn láti rí aago kan òru la máa ń lò aago kan òru pẹ̀lú ẹ̀kọ́. A máa fi fọ́ ẹ̀kọ́ ọmọ jẹ ni ẹ̀kọ́ eléwé ni eléwé la máa fi fọ́ jẹ. Ìjọba tí wàá bá lè fẹ́ ṣe ìyẹn ọmọ ìyá mi alọ́wọ́ abo adìyẹ tútù a máa lọ́wọ́ apẹ tuntun apẹ ìjókòó tuntun tó gbé lè jẹ́ ó jẹ́ iṣẹ́ kan tí ó jẹ́ apẹ tí mo ti lò rí ni tí mo ti lò fún irú ẹ̀ báyìí pé o ti lò fún irú ẹ̀ ni o lè máa lo àwọn apẹ yẹn lọ tuntun yẹn lọ so fún tó bá yẹ pé ìyẹn ti tán tó bá jó mi tó bá yẹ pé ìyẹn ti tán àti ó lò fún mi but tí tó bá fẹ́ ṣe fẹ́ lò mí apẹ mi ló máa fi lò fún báyìí pé ara ẹ̀ ló fẹ́ fún èyí tó lò yẹn ló máa fi ṣe báyìí láti máa ṣiṣẹ́ yìí ẹ̀jọ̀ mọ̀ ya mi a máa lọ́wọ́ àpapọ̀ tuntun báyìí àwa ìwé ìjìnlẹ̀ àpọ̀ àwa abo adìyẹ dúdú tó mọ́ ní agbẹ̀dẹ dúdú tó yẹ pé kò ní àbọ̀wọ́n lára àwa mú abo adìyẹ yẹn a dùn sínú apẹ tuntun yẹn a bá ti dùn sínú ẹ̀ a ní jẹ́ kí ọrùn ẹ̀ já sílẹ̀ àwa mú ọrùn ẹ̀ tá bá ti rí pé ẹ̀jẹ̀ ò kan sílẹ̀ ẹ̀ ní jẹ́ kí ẹ̀jẹ̀ kan sílẹ̀ o ẹ̀ da ẹ̀jẹ̀ sínú apẹ yẹn ẹ̀ bá da ẹ̀jẹ̀ sínú apẹ ẹ̀ bá ti di pé ó ti jà tán kò ṣe kí ní tán àwa máa orí ẹ̀ fi pa abíyá ẹ̀ pa abíyá apá èdè mọ́ ẹ̀ wá tó mú apá ìkejì ẹ̀ fi odidi atare kan ẹ̀ fi sí ẹ̀ pa apá ìkejì náà ẹ̀ pàdé mọ́ ẹ̀ wá ká ẹsẹ̀ papọ̀ pẹ̀lú ẹ̀ wá fi kinní náà ẹ rí òun ni mo gbé síbi ìṣẹ́tìrì òun ni mo gbé sí ẹ̀jẹ̀ tí mo dùn sí òun nìyẹn ló wà ńbẹ̀ yẹn ṣẹ́tìrì ẹ̀jẹ̀ ló wà nísàlẹ̀ yẹn ẹ̀jẹ̀ ló wà nísàlẹ̀ yẹn ṣẹ́tìrì so ẹ máa mú kinní ẹ máa fi ìwé ìjìnrìn ẹ máa fi ìwé ìjìnrìn tútù kò fi dandan kó gbé pétò jọ ẹ fi yí gbogbo ara ẹ fi yí gbogbo ẹ̀ pátá jẹ́ pé ibi kankan ò ní hàn mọ́ ẹ bá ti fi yí ẹ wá gbé sínú apẹ ẹ máa gbé sórí iná ó ti wà lórí iná sí ó ti ń jó lọ bá mi fún mi lókè ní ẹ fi cover ẹ so ó ti wà nínú ẹsẹ̀ rí sìn onílé yìí mo ti dé mo á gbé àkókòtà lé lórí mo ti cover ẹ kò sí cover tó kíní ìròyìn really ní cover mo á fi kan cover anything ló lè fi cover ẹ bó bá jẹ́ pé orí gas ló lè jó o lè jó lórí gas bó jẹ́ orí ìṣàkó ló máa fi jó lórí ìṣàkó kò bá jẹ́ so tàbá tí wàá jó tán àfilẹ̀ àjó tán òun fún alára àjó tán àníró àjó tán bá ti wá jó tán ọmọ ìyá mi ó máa ń jẹ́ ìdúró ó dè máa jẹ́ gas tó bá ti wá jó tán kí la máa ṣe ọmọ ìyá mi ẹ wá jẹ́ ká àwa sọ̀ sórí kan àtùtù bá ti tutù àwa lọ àdá sínú àrọ́ sínú ìgò kan tó bá di aago kan òru aago bá di bíi 12:40 àti bọ́ ẹ̀kọ́ eléwé sínú abọ́ kan àmọ́ ewé àkọ́ síbi kan àbí ká sọ́nù àwa mú ewé àwa mú kíní àmú ẹbu yẹn àmàrà wọn díẹ̀ àwọn sí lórí àwa fi ọwọ́ wa àwa fi pò dáadáa àwa fi mísẹ̀ àṣàdúrà sí láti 12:30 yẹn 12:40 yẹn sorry I mean 12:40 láti 12:40 yẹn di 1 o'clock sharp àmọ́ abẹ́sẹ̀ máa kó jẹ ní 1 o'clock yẹn bá ti jẹ́ tán àmú ọtí lè ẹ̀kọ́ ló dájú láti jẹ́ mo sọ fún wa nígbà kan mo ní picnic ni but ẹ̀kọ́ ló dájú láti fi jẹ́ ẹ jẹ́ kí n sọ̀rọ̀ tọ́ fún wa ẹ má yẹ parọ́ ẹ̀kọ́ gogogogo eléwé ló dájú láti jù jẹ́ because mo lé ẹni yẹn mo lé ẹ̀kọ́ eléwé yẹn so àbáwa lára mo lágbára Èdùmàrè ẹ jọ ìyẹn máa yá mi ẹ kàn ra mutí sí ìwọ tó sọ pé kíní ṣé o máa mú mi sí ọtí ló máa mú sí ọtí ló máa mú lé lórí so because ẹlòmíì lè béèrè question láti òkè ọ̀run dé òkè ayé so òkè bó ẹ ṣe máa ṣe nìyẹn ẹ listen sí kíní yìí so máa post nọ́mbà mi sókè àwọn ìtòrí ẹ̀yìn tẹ́ ẹ̀ ń sọ pé bóyá fọ́nrán kíní kan ó gbá yín ó ṣe kíní kan máa post nọ́mbà mi sókè eré àti bùkọ́ ajé tiwa o orúkọ mi náà kò yí padà babaláwo international àdúrà gbọ́wà ògo wa abúyọ ìràwọ̀ àtàn àjíǹde ara jẹ́ gbogbo wa o wájú la máa lọ ẹni padà sẹ́yìn o.